gbọ̀ngàn ìpàdé tí ṣe ti arrondissement ti ìlú Issaba ló gba òbítíbitì èrò gbogbo àwọn tí wọ́n jẹ́ ọmọ Ohori lábẹ́ àṣẹ ìjọba ìbílẹ̀ ti ìlú Ìkòbẹ́ àti nípìnlẹ̀ Plateau lápapọ̀ tí wọ́n wá péjú pésẹ̀ síbi ìpàdé eléyìí tí wọ́n fi ṣíde fún ayẹyẹ ọdún ọmọ Ohori-Ije lápapọ̀. Lásìkò tó ń wọlé bọ̀ Honorable Kusonda Mukaram Ajibade ọmọlẹ́gbìmọ̀ aṣòfin ti ìlú dìbò yàn àti olóyè Dínà Simon Adébáyọ̀ pẹ̀lú àwọn ìsọ̀ǹgbé wọn ni wọ́n wọlé bá àwọn ikọ̀ náà láti jókòó pẹ̀sẹ̀ fìtìgbéyàwó ọ̀rọ̀ ohun tí wọ́n ṣe tán láti ṣiṣẹ́ lójú ẹ̀ lọ́jọ́ kìíní oṣù kọkànlá ọdún 2023. Olóyè Síkírù Ṣàngó tó jẹ́ alága fún ikọ̀ tó ń ṣètò fún ọdún ọ̀hún ní ọ̀gbẹ́ni Theophile Olúwọlé ṣe atọ́nà rẹ̀ láti sọ gbólóhùn kan àbí èkejì lórí àwọn nǹkan tó wà fún ayẹyẹ ọdún ọmọ Ohori-Ije tí wọ́n gbé kalẹ̀ tó sì jẹ́ alákọ̀ọ́kọ́ irú ẹ̀. Síwájú ohun gbogbo ọ̀gbẹ́ni Dominic Oyekan ló fi àdúrà ṣíde kí ohun gbogbo tó bẹ̀rẹ̀ bó ti tó àti bí ó ti yẹ níbi tí wọ́n ti ṣe ìjíròrò ọlọ́kọ̀ ọ̀jọ̀kan lórí àwọn nǹkan èyí tí wọ́n fẹ́ lò fún ètò ọdún ọ̀hún pẹ̀lú bí gbogbo ọmọ Ohori ṣe láti mọ̀ pé àgànni tó wà nílẹ̀ yìí ó yẹ kí àwọn jíjọ gbé. Alága ìjọba ìbílẹ̀ ti ìlú Ìkòbẹ́ olóyè Dínà Simon Adébáyọ̀ sọ̀rọ̀ lẹ́nu ọ̀pá gbòǹgbòǹ iléeṣẹ́ Osolo TV. Agboolé kan kò lè dàgbà sókè lẹ́yìn ìfọwọ́sowọ́pọ̀ ọmọ ẹ̀wọ̀n lọ́kùnrin àti lóbìnrin. Òun ló fà á lọ fún pé agboolé ọmọ Ohori-Ije kalẹ̀ fún gbogbo àwọn Ohori yóò wọlé Benin àti ní gbogbo àgbáyé pátá kan lè nípa lọ́nà. Lẹ́yìn eléyìí Honorable Kusonda Mukaram Ajibade tó jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn ọmọ Ohori-Ije tó sì jẹ́ ẹnìkan tí ó péjú pésẹ̀ síbi ayẹyẹ ìpàdé ọ̀hún ẹ gbọ́dọ̀ tí wọ́n sọ lẹ́nu ọ̀pá gbòǹgbòǹ iléeṣẹ́ wa. ẹ kọ́ fẹ́ fún yé ọdún yẹn fẹ́ wáyé ní oṣù kejìlá ọdún lọ́họ̀rí yóò jẹ́ ọdún gbogbo ọmọ Ohori-Ije lápapọ̀. ẹ kọ́ fẹ́ kẹ́ bẹ̀rẹ̀ ọdún náà fún oníkẹ́kọ̀ọ́ máa fi wọ́n lóòkọ́ gbọ́ àwọn tí tẹ́ ń ṣe fún yẹn náà sẹ́ ìgbà yìí tí wọ́n díjọ́ náà yà kọ́ gbọ́ òun lẹ̀ fún pé gbogbo oníròyìn yẹ pé síbi láàárọ̀ yìí. à ń fẹ́ dépò pé ọdún náà yẹn fẹ́ wáyé lọ́họ̀rí ní oṣù kejìlá ọdún yẹn wọ̀nà yìí náà kọ́ jẹ́ ọdún kan yọ fẹ́ kó gbogbo ọmọ Ohori jọ lápapọ̀ ìjọkùnrin ni o ìjọbìnrin ni o ìjọmọdé ni o àgbàlagbà ni o ìjẹ́ ni ó ń fẹ́ràn Ohori ká fẹ́ ìyàwó lọ́họ̀rí ni o ìjọ ni ó bá nílé ìyá ẹ̀sọ́ Ohori ni o ìjẹ́ ó ní ìyá ẹ̀kọ́jọ́ Ohori ọjẹ́ bàbá ẹ̀ lọ́jọ́ Ohori ni o ìbáà jẹ́ olólùfẹ́ ìwà yẹ́jẹ́ ọ́nífẹ́ Ohori ọdún yìí jẹ gbogbo yìí lógún pátá ǹjẹ́ ó yẹ kẹ́lẹ́ mọ́fọ̀lé ọdún náà yà fẹ́ ṣe ọ ní aṣọ náná aṣọ náà sì ń bọ̀ àwọn Ohori wọn yóò wọlé Zogbodomẹ àwọn yóò wọlé Dàsà àwọn yóò wọlé Nigeria àwọn yóò wọlé Ìkòbẹ́ àwọn wọlé Ketu àwọn wọlé Àjáwẹrẹ ọdún yìí jẹ gbogbo yìí lógún. Síwájú ètò yìí ọ̀gbẹ́ni Ògún Bienvenue tó jẹ́ ọ̀kan pàtàkì nínú àwọn alámòjútó àti ọ̀rọ̀ nípa tó jẹmọ́ ti ìtàn tó di ẹsẹ̀ Ohori-Ije mú láti òkè délẹ̀ àwọn náà pẹ̀lú kóṣà ìbá iléeṣẹ́ wa sọ̀rọ̀ ẹ̀jẹ̀ gbọ́dọ̀ èyí tí wọ́n ṣe lẹ́nu ọ̀pá gbòǹgbòǹ wa. a ní ẹ̀wọ̀n yè yóò jẹ́ pé ihun lákúlákùn ti ṣẹlẹ̀ lébẹ̀ kọjá fún àpẹẹrẹ bàbá sọ nípa òpó àdòkò jẹ́ òpó kan yé nígbà ayé bàbá wa lóhùn ọ̀pọ̀lọpọ̀ ogun ló ja Ohori là ń gbọ́ àtakò láàrin Ohori tó òyìnbó títí ye Ohori náà tó pa méjì ná àwọn òyìnbó bí sẹ́ǹtì irú agbára káfọ́ pa òyìnbó méjì pẹ̀lú gbọ́ lákúlákùn ye àwọn òyìnbó àgbẹ̀ dání ogun yìí ìdáhùn mẹ́ náà wẹ́lẹ̀ bẹ́ẹ̀ bí wọ́n ṣe ṣe gbà egi kan wẹ́lẹ̀ òpó àdòkò yìí egi yẹ nǹkan fẹ́ dárúkọ igi náà ìbí nìṣẹ́ oní ọba débẹ̀ njọ́ náà lẹ́rìí egi yẹ wọ́n ń sọ awọ ẹranko kan mọ̀ ntẹ́ fún nǹkan yìí máa lọ lógun bí wọ́n bá sọ awọ ẹranko yìí mọ́ egi yìí ká bá lọ lójú ogun gbogbo àtayé àwọn ọ̀tá àwọn báyìí lòun egi yìí awọ yìí ní gba àtà náà sáà báwa bá dé lóòpó ojúmọ́ nílùú Ìṣẹ̀dẹ̀ òpó ojúmọ́ yẹ ilé kan wọlé bẹ́ẹ̀ pé oríṣẹ́ náà mú ní mú nígbà kan líbẹ̀ yé wọ́n fẹ́ máa lójú ogun ó sáré wọn nílò kan gbébọn jáde ìbọn kan ìṣókò sì sí líbẹ̀ wò àmọ́ ó gbébọn kan fún ẹ yóò ní kẹ́kọ̀ọ́ rí alára ìrú ìbọn náà wò ó ní nǹkan gbàgbọ́ yẹn wọn ká máa lọ bí wọn bá déhùn aṣíwájú ogun yẹn fẹ́ lakọ̀dé wọn pa wọn sì pa á lóòótọ́ yàtọ̀ sí yẹ ọkọ̀ kan wọ́n lílu Ìjẹ̀ ibi yìí gbogbo ìgbà yé à ń gbọ́fọ̀ yẹn pa oníyàn káfẹ́jẹ́ mọ́lé lílu kan lọ́tọ̀ ọmọ lílu Ìjẹ̀ ibi ọkọ̀ kan gbogbo àwọn yé ọkọ̀ ipa ibi yẹn kó kù wọn sí ibi yẹn náà dà á sí lìgbà náà dé lídìí ọkọ̀ yẹn náà pàápàá. Orin tó jẹ́ orin àpilẹ̀kọ wọn gbẹnu wọn tán níbi tí wọ́n ti sọ di mímọ̀ nípa bí a ṣe lè wà ní ìrẹ́pọ̀ kásìjọ lépa fún ntòjẹmọ́ ọ̀rọ̀ àṣà àti ìṣe ti ìlú Ohori-Ije lápapọ̀. Ọ̀gbẹ́ni Daniel Doshamu
tó jẹ́ alága ẹgbẹ́ ọmọ Ohori-Ije fi ìdùnnú ẹ̀ hàn bí wọ́n ṣe péjú pésẹ̀ síbi ayẹyẹ ọ̀hún. Onírúurú ọ̀rọ̀ àmọ̀ràn náà ló tún gbẹnu àwọn tí wọ́n tún kópa nínú ètò náà níbi tí wọ́n ti rọ̀ wọ́n pé kí wọ́n tètè gbé ìgbésẹ̀ yìí. Àfihàn aṣọ eléyìí tí wọ́n fẹ́ rà tó pa gbogbo ọmọ Ohori-Ije papọ̀ lóde tí wọ́n fi hàn fún gbogbo àwọn tí wọ́n kópa kí fọ́tò àpapọ̀ kó tó gbẹ̀yìn ayẹyẹ yìí. Kásùmùsùlà ló ti ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ Osolo TV. Osolo TV. Ìmọ́lẹ̀ gbogbo ọmọ ànàgó.